torí pé èrò pọ̀ tó ń parọ́ yẹn lọ mọ́ bàbá wa Mufty àti Dr. Alifulani ń parọ́ ńlá méjì mọ́ wọn tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tí èèyàn bá wá bá wọn clear ẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀nà ṣàbùsí wọn ni. Àkọ́kọ́ ọ̀rọ̀ ń bẹ ni pé wọ́n parọ́ mọ́ bàbá Mufty pé mo ti máa ń wá sọ́dọ̀ wọn tẹ́tẹ̀lẹ̀ wọ́n parọ́ yẹn pé mo ti ń wá sọ́dọ̀ wọn tẹ́tẹ̀lẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa lọ bẹ́ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa lọ kí wọn tí bá lọ bẹ̀ tí bá lọ kí wọn kí ló burú mẹ́ ẹ gbọ́ tí bá lọ bẹ̀ tí bá lọ kí wọn kí ló burú mẹ́ kò sá burú mẹ́ ìyẹn tí bá jẹ́ pé mo lọ síbẹ̀ láti lọ kí wọn ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ táwọn èèyàn bá wá ń parọ́ yẹn mọ́ oníyàn parọ́ mọ́ bàbá Mufty Sheikh wa Sulaiman Faruku tó wá ń dirọ́ tó ń ṣe mọ́ wọn tó wá ń tì mọ́ wọn lórí pé àwọn fẹ́ gbábọ̀dé fún lọrin ní o wọ́n fẹ́ ṣe báyìí fún lọrin ní o èèyàn gbọ́dọ̀ tú àwọn èèyàn lẹ̀ káwọn ẹlòmíì má bàa ṣorí burúkú látara àwọn ẹni tó ti ṣorí burúkú àwọn kan ti ṣorí burúkú wọ́n á wá kórí burúkú tí wọ́n á wá korun àwọn ẹni tí wọ́n jọ wà papọ̀ torí pé àwọn ti ṣorí burúkú already ẹni òfò ni wọ́n already wọ́n á wá kórí burúkú tí wọ́n yẹn wọ́n á tún wá korun àwọn ẹlòmíì wọ́n parọ́ pé èmi tí ń lọ sọ́dọ̀ Sheikh Sulaiman Faruku tipẹ́tipẹ́ wọ́n parọ́ pé Sheikh Sulaiman Faruku ń pípíà láti mú mi lọ lọ́rin wọ́n parọ́ pé Dr. Alifulani ló mú mi lọ ọbẹ̀ mo ti ṣàlàyé mo ti ṣàlàyé tẹ́tẹ̀lẹ̀ but àlàyé ni mo ṣe sórí ìbúra ti fẹ́ bù yìí ẹ pé ohun tó máa ń bí wọn nú nìyẹn pé a ò ti ṣépèlé wa o tẹ́ ẹ̀ bá ti fẹ́ jẹ́ kó ṣépèlé yín ẹ má parọ́ mẹ́rin tó máa ṣépè fún yín torí ti bá ṣépè èpè ni mo yìí ṣẹ́fù kan nu wọn tó ń jà tó wá di pé kò lè lọ́wájú kò lè lọ ẹ̀yìn mọ́ ìlú tó wà báyìí ló máa wà fáìmọye ọdún kọ́lọ́n tó lè là ń bẹ̀ èpè ló ń jà kò mọ̀ pépè ń jà òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mọ̀ ó wá fura pépè ń jà òun ó yìí tún lọ ń bẹ̀rẹ̀ èpè ń jà ni tépè ò bá máa jà ni kéèyàn níwèé gbélu ìlú kan lọ́wọ́ kó wá bàjẹ́ mọ́ lọ́wọ́ èpè ń jà onítọ̀hún ni èpè ń jà ni kíwèé gbélu ìlú yàn tí wọ́n ní lọ́wọ́ kó bàjẹ́ mo níwèé UK lọ́wọ́ kó bàjẹ́ mo níwèé Dublin lọ́wọ́ kó bàjẹ́ méjèèjì wà lọ́wọ́ mi intact tí ò rújú ọlọ́run má bàjẹ́ mọ́ mi lọ́wọ́ o ní ti máa fi ń fò kiri ọlọ́run jọ́ má kàn yẹ mi má jaránkì mi jẹ́ lè máa fò káàkiri bí ẹyẹ ọlọ́run jọ́ mọ́ṣẹ́ ṣe rọrùn fún mi o ọ̀làlá haúlá wàlá kúwàtà ilà abilà ilà ilà àṣà àtẹ̀yìntẹ̀ náà ń fò káàkiri ọlọ́run á máa ṣe rọrùn fún yín láti lè máa fò káàkiri gbogbo àwọn ẹni òfò ẹni àdánù tó ń ṣe jákujàku ọlọ́run jọ́ má jẹ́ káwọn bá wọn participate bí orí ibú tó ń ṣe náà láì ní dóná pẹ́nu mo gbọ́ pé wọ́n sọ wípé mo ti ń lọ sọ́dọ̀ bàbá Mufty ti pẹ́ wàláyì tàláyì súnmọ́bìláyì lẹ́sí láyì láyì láwà mo fi ọlọ́wọ́n ọba dẹ́dà búra mi ò lọ rí bàbá Mufty báyìí rí èmi àti wọn ò gba ọwọ́ báyìí rí first time tèmi àti wọn máa jọ ríra face to face òun ni ọjọ́ tí mo lọ bẹ̀ yẹn tí gbogbo ayé rí èèyàn kan sọ pé tí ń lọ bẹ̀ ti pẹ́ pé even ní lálẹ́ ẹjọ́ kan ó lọ bẹ̀ ó lálẹ́ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ ọlọ́run o kì má kò yọnu wọ ọlọ́run mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ìwọ tó ń parọ́ yẹn àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń parọ́ yẹn tẹ́ fẹ́ fi dá wa lálẹ́ sílùú Ìlọrin tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ tó wá ń parọ́ yẹn ìwọ ọlọ́run o má jẹ́ káwọn pípò yìí má jẹ́ kó nísinmi gbèsè ayé wọn ìdààmú ìfòòró ọlọ́njọ́ máa bá wọn
ṣe n tó fẹ́ èpè yẹn òun fàlékún èpè lórí ẹ̀ òun fàlékún dààmú òun fàlékún fòrò nínú gbèsè ayé ẹ̀ èmi máa bẹ́ẹ̀ tọrọ ẹ̀ máa tọrọ ẹ̀ fún ẹ̀ torí pé nǹkan tí ò ṣẹlẹ̀ ni wọ́n á fẹ́ máa bà bàbá wa Mufty lórúkọ jẹ́ èèyàn kan sọ pé don't swear I have to swear tó bá ìwọ tó kọ pé don't swear yẹn bá mi delete ẹ̀ tó bá repeat ohun tó sọ yẹn máa block ẹ̀ torí òun mọ tó ń ṣẹlẹ̀ mi ò fẹ́ mọ bórítọ̀ ṣe tó mi ò fẹ́ mọ bóyá jẹ́ ìmọ̀ kó jẹ́ ẹni tó ti ń wà lórí program àti pé yọ kọ́mẹ̀ntì ẹ̀ kó mbẹ́ tí bá padà rí mbẹ́ máa block ẹ̀ torí pé àwọn ẹni yìí dìsáfù ìpè wọn ò fẹ́ peace nínú Islam wọn wá peace nínú Islam ìwọ́n tó sọ pé tó ń sọ ẹ̀yẹ ìyọ́pọ̀ bẹ́ẹ̀ o má jẹ́ padà rí o tí bá rí máa block ẹ ni o wàláì máa block ẹ o mo gbọ́dọ̀ ṣépè fún wọn wọ́n ń parọ́ mọ́ Mufty wọ́n ń bú bàbá wọ́n ń bú ẹni ẹlẹ́ni tí ò rí bẹ́ẹ̀ wàláì èmi àtàfà yẹn ò jọ ríra rí ẹ̀ẹ̀kan ìjọ tàjọ kọ́kọ́ ríra face to face níjọ́ yẹn kí ìbínú Ọlọ́run máa bá ẹni tó bá parọ́ tó bá jẹ́ pé mo ti rí wọn rí pé èmi àti wọn jọ ríra ń bì kankan rí àwájọ jókòó rí Ọlọ́run gbogbo tí bá kójọ kọ́lọ́run parun ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ Ọlọ́run fi parun pa onítọ̀hún gbogbo tó bá léwu kó máa dáwọ́lé kó Ọlọ́run bá gbogbo ẹ̀ jẹ́ mọ́ lójú gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń sọ ni o àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fídíò tẹ́ ń ba orúkọ Mufty jẹ́ tẹ́ ń borúkọ bàbá oníbàbá jẹ́ ẹ jẹ́ pé òun tẹ́ pé bàbá Mufty Sheikh wa Sulaiman Farouk tó jẹ́ pé àwọn ń wá píìsì nínú Islam bó ṣe rí mi inú wọn tún dùn pé ọmọkùnrin bóyá ó máa tẹ̀lé gbogbo ebú tó ń bú ó mọ̀ pé má jẹ́ lọ bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ̀ gbọ́ sí nìyẹn. ẹ gbọ́n tó bá jẹ́ pé Mufty mo rí wọn rí ẹni pé àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn pé ó ti máa ń lọ bẹ̀ tipẹ́ wọ́n ti ń ríra ọmọkùnrin ìkọ́ parọ́ pé ó ti máa ń lọ bẹ̀ tipẹ́ wọ́n ti máa ń ríra tipẹ́ ó parọ́ yẹn ó ló ti máa ń lọ bẹ̀ tipẹ́ wọ́n ti máa ń ríra tipẹ́ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ Ọlọ́run ò bínú sí mi ṣùgbọ́n tó wáyé kò rí bẹ́ẹ̀ pé mi ò dọ́dọ̀ wọn rí mi ò lọ kí wọn rí mi ò rí wọn face to face rí mi ò pàdé wọn bì kan rí pé mi àti wọn jọ wá ríra wájọ dúró báyìí wájọ sọ̀rọ̀ Ọlọ́run o tó bá pé kò rí bẹ́ẹ̀ wọ́n wá ń parọ́ ni Ọlọ́run bá ń jẹ gbogbo àwọn èèyàn yìí yà fún lọ́tọ́ ń pa bẹ́ẹ̀ lẹ́ni láti fi borúkọ ẹ̀ jẹ Ọlọ́run bá ń jẹ wọ́n yà. ṣé o ń gẹ́tì mi pé ẹ máa ń parọ́ ìwọ tó ń parọ́ mọ́ èèyàn ìwọ jẹ́ ń blọ́ọ̀kì wọ ò gbádùn mo ti blọ́ọ̀kì wọ tó ń ṣe wọ́n yẹn mo ti blọ́ọ̀kì tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ pé mi àti bàbá Mufty àjọ ríra rí Ọlọ́run gbé parun bá mi gbogbo tí bá kójọ kọ́ Ọlọ́run pa gbogbo ẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé rọ́lẹ̀ ń pamọ́ mi lẹ́ ń pamọ́ Mufty pa àti máa jọ ríra Ọlọ́run ò bá ń bínú sí yín àti tó wà lẹ́yìn ó bá wà lẹ́yìn odi ó bá wà nínú ìlú Ọlọ́run ò gbé dààmú bá yín tọmọtọmọ àmín 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 ní Allah ìyẹn àkọ́kọ́. ẹ tún wá palọ́kọ̀ pé Dr. Alifulani ló mú mi lọ síbẹ̀ pé Dr. Alifulani ló mú mi lọ bẹ̀ tó bá jẹ́ pé Dr. Alifulani ló tún wá mú pé mi àti Dr. Alifulani jọ plan nípa àjọ fẹ́ lọ bẹ̀ yẹn ìyẹn even níjọ́ yẹn gangan nǹkan ìyá méjì lẹ́ máa jẹsẹ́ ìpè yẹn ó máa kò ní ẹ̀yin náà máa dí sí i o ànábì ló wí bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé mi àti Mufty jọ ríra rí báyìí àbí Dr. Alifulani ló mú mi lọ bẹ̀ eléyìí tá a lọ yìí jẹ́ wá sọ àṣírí fún ẹ ní ìjọ yẹn èmi àtàwọn mọ́làmù lájọ ń bọ̀ láti ibi wá sí tọ́ṣẹ́ lákùtè àkùtè náà dẹ̀ ní orí bíríjì ibi ìtòsí bíríjì yẹn nílé bàbá wa Mufty wà àwa dẹ̀ wọnú lọ nínú àkùtè ìtòsí ibi ọ̀nà mọ́sìkì tèmi lákùtè
a parí tán níbi wáàsí tán ṣe à ń lọ lé ni mo sọ fún Málámù pé kó jẹ́ ká yà tó bá jẹ́ pé mi àti Málámù jọ plan ní ẹ̀kọ́ lọ́n jẹ mí yà tó bá jẹ́ pé àjọ ní mind kí ìbínú Ọlọ́run bá mi ṣó gbọ́ èmi àti Málámù èmi àti Dr. Al-Fulani àjọ ní mind èmi àti Málámù èmi àti Dr. àjọ ní mind adé tòsí bíríìjì yẹn tán ni mo sọ pé Málámù a máa kí Sheikh Sulaiman Faruku ilé wọn nìyẹn sálẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ní èmi dẹ̀ mo drive mo dẹ̀ slow down àwọn mọ́tò tó kù tò sí wa lẹ́yìn rẹpẹtẹ tájọ́ ń lọ mo dẹ̀ dá gbogbo ẹbí mo dẹ̀ slow gbogbo everybody down pé a máa ń lọ bẹ̀ wọ́n ní kí ni ó dùn kí n jẹ́ káwọn sọ fáwọn bàbá wa barista US imam bàbá wa barista Bayero àti bàbá wa barista máa ń gbàgbọ́ orúkọ wọn Shittu máa ń gbàgbọ́ orúkọ wọn wọ́n ní kí n jẹ́ káwọn sọ fún wọ́n dẹ̀ sọ fún àwọn ní kò sábúrú bẹ́ẹ̀ kọjá ká lọ n tó gbé wa débẹ̀ nìyẹn a dẹ̀ lọ síbẹ̀ ńgbà tá a débẹ̀ tán wá wo bí Dr. Al-Fulani ṣe n tó bí Dr. Al-Fulani ò sí pẹ̀lú wa o inú mi dùn pé mo fẹ́ àníṣe Ọlọ́run bá fẹ́ jẹ́ kó sórí burúkú ni ẹ̀yin onírọ̀ yìí Ọlọ́run fẹ́ jẹ́ kó sórí burúkú ni Dr. Al-Fulani ò sí pẹ̀lú wa àwa tí wá wà ń bẹ̀ tán ẹ mọ̀ pé gbàtà débẹ̀ kò ń ṣe gbàtà débẹ̀ náà ni wọ́n gbé máìkì lé wa lọ́wọ́ ká sọ̀rọ̀ a ti lò more than 30 minutes tá a ti jókòó tá à ń gbọ́ wáàsí lọ tó bá lọ wo fídíò yẹn gbogbo wa jọ wà ní wáàsí yẹn wáàsí ti ń lọ tẹ̀síìrì Sheikh wa Sulaiman baba Mufty tẹ̀síìrì ti ń lọ lọ́wọ́ làwọn èèyàn ti ń ya fọ́tò mi náà ti ń sẹ́ǹdì ẹ̀ kiri làwọn èèyàn tó súnmọ́ Dr. Al-Fulani ti sẹ́ndẹ̀ Dr. Al-Fulani Dr. Al-Fulani ọ̀nà ọbẹ̀ yẹn ò dẹ̀ fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀ sọ́nà ọ́fíìsì wọn ọ̀nà ọgbà lọ́fíìsì wọn Sákúté orí róòdù kan náà máa tọ̀ látọ̀gbà yẹn náà máa fi yàwọ́ ní Sákúté kí ló ń ṣe yín ẹ̀yin wèrè yìí róòdù ọ̀nà ọgbà ọ̀nà wọn máa tọ̀ wú wọn lè yàwọlé wọn máa tọ̀ náà Kúté bọ̀ ní wọ́n ń sá eré bọ̀ wú àwọn èèyàn tó rí wọn gan wọ́n ní Dr. Al-Fulani drive bíi James Bond ní tó fi wọnú street ni àwa wọ inú àdúgbò Dr. Al-Fulani wọ inú àdúgbò wọ́n park wọ́n sáré gbùrùgbùrù ẹni tó bá jẹ́ pé àwọn tó fídíò yẹn fídíò bí Dr. Al-Fulani ṣe ń Dr. Al-Fulani jókòó sódì kejì lọ wọ́n ń yàká sí mi pé ìyá ẹ̀ wọ́n ń yàká sí mi níbi tí wọ́n jókòó sí pé ìwọ wàá rí n tó ń tẹ̀ láti sọ pé àwa ìtì mi ò sọ fáwọn kí gbogbo wa jọ wá papọ̀ wọ́n wá ń yàká sí mi Dr. Al-Fulani yẹn báyìí wàláì fálà nọ́tò láì alàlẹ́ kàṣíbìn ẹ bèrè lọ́wọ́ àwọn ẹni tó wà ń bẹ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni Dr. Al-Fulani ń yàká sí mi lọ́kàn pé ìwọ wàá rí wọ́n ṣe bẹ́ẹ̀ sí mi bọ́yìn ṣe sí mi ní Ọlọ́run ìwọ wá parọ́ pé Dr. Al-Fulani ló mú wa lọ bẹ̀ kí ló fẹ́ gbàǹbì rọ ẹ̀yin tẹ́ ń parọ́ ni ẹ pọ̀ gan kò ń ṣèyàn kan o máa rò pé bẹ́ẹ̀ yẹn kan ni mò ń bá wí ẹ pọ̀ gan o ìwọ tó ń bú Dr. Al-Fulani ẹ̀jẹ̀ ń blọ́ọ̀kì ẹ̀. orí ẹ̀ ti burú Dr. Al-Fulani gbọ́pọ̀ àwà ń bẹ̀ nípa kí ló ń ṣẹlẹ̀ jẹ́ kí mi náà ṣeré wá náà fi ṣeré wá wọ́n dẹ̀ débẹ̀ wọ́n jókòó wọ́n wá ń yàká sí pé àwa ètí mi ò sọ fáwọn olórí burúkú kan wá ẹ̀yin olórí burúkú kan wá ń parọ́ pé Dr. Al-Fulani ló mú mi lọ bẹ̀ tó bá jẹ́ pé Dr. Al-Fulani ló mú mi lọ bẹ̀ kí parun bá mi kó bọ́mọ mi ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ abayin gbogbo ń tẹ́ bá kójọ máa parun gbogbo ń tẹ́ bá lòun kẹfẹ́ jẹ́ láyé Ọlọ́run ní jẹ́ tó bá jẹ́ pé Dr. Al-Fulani ló mú mi lọ bẹ̀ gbogbo àbọ̀ tí ẹ ti mú mi lọ bẹ̀ rí àbájọ lọ bẹ̀ rí àbájọ orí Sheikh Sulaiman Faruku rí àbí àjọ rò orí kájọ lọ́ọ̀bẹ̀ àbátẹ̀jọ débẹ̀ rí Ọlọ́run jẹ́ kí parun bá mi ṣùgbọ́n tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ kí parun bá yín àtiwọ́ tó ń parọ́ àtẹ̀yìn tẹ̀ ń parọ́ àtẹ̀yìn tẹ̀ ń wá ń di ọ̀rọ̀ lé Dr. Al-Fulani lórí pé òun ló mú lọ́ọ̀bẹ̀ ó Fulani ni ó wáyé tẹ̀ ń parọ́ máa wẹ̀ ní lẹ́ni náà wáyé ẹ̀yin mùsùlùmí ẹ rí i pé àwọn tó ọ̀fẹ́ pìsì fún ìsìláàmù lẹ̀ yóò bá ní gbogbo àwọn èèyàn yìí kí la burú ń bẹ̀ tí Dr. Al-Fulani bá mú mi lọ ọbẹ̀ kí la burú ń bẹ̀ tí bá ti ń lọ kí Sheikh wa Sulaiman Faruku tipẹ́tipẹ́ kí la burú ń bẹ̀
tó bá tẹ̀ kó tiẹ̀ tó bá jẹ́ kó rí bẹ́ẹ̀ kí la burú ń bẹ̀ kí ni tó burú ń bẹ̀ kí ni tó burú ń bẹ̀ pé ó ti lọ bá Sheikh Sulaiman Faruku ti pẹ́ o kí la burú ń bẹ̀ ń bọ̀ ẹ̀kọ́ sẹ́ndì kí ni kò jẹ́ ń gbọ́ fọ́ ẹ̀sìn. Good, very good. Èyàn kan ló sẹ́ndì ẹ̀wò fọ́tò tó sẹ́ndì sí Dr. Alifulani rè pé èyàn kan ló sẹ́ndì fọ́tò sí Dr. Alifulani ṣé ẹ̀ rí fọ́tò mi onítọ̀ wá sẹ́ndì voice jẹ́ wá play voice yẹn gbọ́ voice yẹn. Onítọ̀ ló sẹ́ndì mẹ́sẹ̀gì sí Dr. Alifulani pé Saheed Shittu àti Akadipu ó wà lọ́dọ̀ wa báyìí ẹ̀ mọ̀ ọ̀bọ̀ wa ẹgbọ́ fúnra yín. Shittu àti Akadipu ó wà lọ́dọ̀ wa báyìí ẹ̀ mọ̀ ọ̀bọ̀ wa. Sotúbọ̀ tuntun gbọ́. Shittu àti Akadipu ó wà lọ́dọ̀ wa báyìí ẹ̀ mọ̀ ọ̀bọ̀ wa. Tuntun gbọ́. Shittu àti Akadipu ó wà lọ́dọ̀ wa báyìí ẹ̀ mọ̀ ọ̀bọ̀ wa. Sotúbọ̀ èèyàn kan ló sẹ́ndì voice sí Dr. Alifulani pé Saheed Shittu àti Akadipu ó wà lọ́dọ̀ wa báyìí ẹ̀ mọ̀ ọ̀bọ̀ wa. Sorry àlọ́ ní ẹ̀ ní bọ́nú dààmú tẹ́ bá kó sí àti tó náà ń gbé jẹ́ ń gbọ́n tí èèyàn mi kan wé náà kí n tó play. ẹ lọ mo wà lórí program wọ́n tún wá parọ́ kan pé onítọ̀hún tún wá pa irọ́ àwọn ẹ̀yìn ẹni òfò yìí ẹ tún wá parọ́ mọ́ Mufty pé Mufty wá ń dọ́gbọ́n àti Saheed Shittu lọ lọ́rin ayé yín ṣe bàjẹ́ báyìí èmi ò ní ṣépè fún yín kó má mọ̀ yín nǹkan tí ò rújú nìyẹn ẹ pé tí ìbúra mi yẹn ló máa ń dàbúrú fẹ́yìn ó máa dàbúrú fún yín ni ẹni mi ń plan ẹ wá ń torí ẹ̀yẹ̀yẹ bàbá wa Mufty pé bàbá wa Mufty ń gbìyànjú àti mú mi lọ lọ́rin pé ẹ nígbà ẹ wá ń torí ẹ̀ sọ̀rọ̀ sí Mufty ẹ ń torí ẹ̀ bú wọn tó bá jẹ́ pé mi àti Mufty jọ sọ̀rọ̀ pé àwọn mú mi lọ lọ́rin àbájọ ni ní plan àbẹ́mi gan tiẹ̀ ní plan pé bàbá wa Mufty ẹ wá mú mi lọ lọ́rin àbí Mufty ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò bínú sí mi láyé tún bínú sí mi lọ́run tó bá jẹ́ pé àti ẹ̀jọ̀ plan irú ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo tí mo tọrọ fúnra mi kò rí bẹ́ẹ̀ fún yín Ọlọ́run má jẹ́ lálẹ́ ẹ̀ ní láàárọ̀ gbogbo tẹ́ bá kójọ ò ní gbogbo ẹ̀ máa bàjẹ́ mọ́ yín lójú àti tó bá lóun kó wà lẹ́yìn odi ìdààmú ló máa wà ń bẹ̀ kò ní jèrè bọ́ ń bẹ̀ akọ wà ń bẹ̀ bí aláìsí ni ó máa wà lásán ni èèyàn kan mórí kinní kan lórí flashback wọn ní alàgbà Amẹ́ríkà ló máa kú sí alàgbà Amẹ́ríkà ṣé alàgbà Amẹ́ríkà fẹ́ wọ plane ni kò lè wọ plane náà òdodo lórí flashback ń sọ alàgbà Amẹ́ríkà ló máa kú sí ẹ bẹ́ẹ̀ ni àdàbí tó bá jẹ́ pé Mufty bá mi plan pé Mufty náwọn mú mi lọ lọ́rin ṣùgbọ́n tí Mufty ò bá sọ tí mi ò dẹ̀ sọ tá àdẹjọ ní mind tí mi ò bá Mufty sọrú ẹ̀ tẹ wọ́n ń parọ́ mọ́ Mufty bàbá oníbàbá tẹ wọ́n ń yẹ̀yẹ́ ẹni ẹlẹ́ni ẹ̀ ní jèrè tọmọtọmọ gbogbo ẹni tó ń sọ ẹ̀ níjọ rí ọ̀nù Ọlọ́run wọ́n máa gba bára fún yín lórí íńtánẹ́ẹ̀tì pé ibi tí gbèsè ayé máa bàjẹ́ dé wọ́n á tọrọ bára fún yín ni ẹ̀ tún wá ní rárá àánú kankan ẹ̀ ní rí ẹ̀kọ́ tó máa ṣàánú yín wáyé tẹ́ ń parọ́ mọ́ àwọn ẹni ẹlẹ́ni wáyé tẹ́ ń parọ́ mọ́ ẹni ẹlẹ́ni bàbá oníbàbá ẹni ẹlẹ́ni tó pọ̀ orí mi tí mo débẹ̀ yẹn gan wọ́n ṣọ́ọ̀kì pé mo wá gbọ́ lẹ́nu ẹni òfò kan tó ń ṣe lórí program olóyè kan pe àwọn pé Saheed Shittu wá bí kálẹ̀ yín tó máa pè yín sẹ́yìn wèrè yín náà máa pè sẹ́yìn tẹ́ nítumọ̀ yín náà máa pè pé àyín lágbájá o Saheed Shittu wá sọ́dọ̀ mi wọ́n wá pè ẹ̀yìn tálẹ̀ yín àbólú ẹ máa ṣòfò ni Mufty àwa kí fóònù mọ́lẹ̀ ẹ̀yin wèrè yín máa pọ́nra yín lè igi ẹ̀yin ò rí pé
igi imú yìí ó jìnnà sí orí ẹni pé sọ́mọ jìnnà sílẹ̀